Akabaola. Lókè ni a mọ̀ lọ àdúrà ọgbà. Ṣé rí ọṣẹ ìyọnu tí mo fẹ́ fi kalẹ̀ yìí? Èèyàn 10 náà máa pín tán máa lò. Mo rántí iṣẹ́ yìí. Bàbá mi máa ń jógun ẹ̀ sílé. Tá bá ti jó sílé, tá bá ti wá rí ẹni tí wọ́n yọ́nú sí. Bóyá èèyàn kan tó kàn wá láti travelling tó wá ṣe nǹkan tó dùn mọ́ wọn nú, bí à ń bọ̀ nílé ìgbà yẹn tó ra búrẹ́dì wá. Wọ́n á ní tó bá ti ń lọ, wọ́n á ní kó lọ ra ọṣẹ wá, kó dẹ̀ ra ike funfun wá. Wọ́n á wá bù lára ìjógun yẹn, wọ́n á kó mọ́ ọṣẹ, wọ́n á kó sínú ike funfun. Wọ́n á gbé fún wa ní kó lọ mọ́ wẹ̀. Tested confirm ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ padà wá ń jẹ́rìí sí ìgbà yẹn níṣẹ́ yìí. Ṣùgbọ́n bí mo ṣe fẹ́ ṣe báyìí, èmi fẹ́ ṣe wàá wá kó gbogbo ìjógun yẹn mọ́ṣẹ́ lẹ́ẹ̀kan náà, á wá pín fún èèyàn 10. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ láǹfààní sí, òun la máa tà fún 1 2 3 4 5 6 7 8 9 10. Ike 10 ti wà ń bì. Iṣẹ́ yẹn ni o. Bí bàbá mi ṣe máa ń tó láyé ìgbà yẹn, á lọ wá orí ìjímèrè tó bá tóbi dáadáa ẹyọ kan, òun ní á fi sínú apẹ ìjógun. Ẹyẹ àkókò a máa sọ pé àkókò fẹnu sọgi. Ẹyẹ àkókò ẹyọ kan, òun ní á fi sí ṣẹ́ǹdé. A wá lọ wá ọ̀rọ̀ agogo òun ní àsìkò sí ọ̀rọ̀ agogo. A wá lọ wá ìgbẹ́ ewúrẹ́, ìgbẹ́ àgùntàn, a kò sí ìgbẹ́ ewúrẹ́, ìgbẹ́ àgùntàn. Ìgbẹ́ ewúrẹ́ ni ìgbẹ́ àgùntàn ni. Ìgbẹ́ ewúrẹ́, ìgbẹ́ àgùntàn, a kò sí. Àbá wọn sọ pé ewúrẹ́ ṣu sílé wọn ò bá wí, àgùntàn ṣu sílé wọn ò bá jà. Àwọn bá wa wọ́n gbọ́n. Iṣẹ́ yìí téèyàn bá bẹ̀rẹ̀ sí í lò, tó bá yẹ pé lóòótọ́ ni, bí dájú tìbí ti máa ń sọ, ó tó bá yẹ pé lóòótọ́ ni Ọlọ́run kọ àìsìkí mọ́ọ̀yàn. Tó bá wá jẹ́ pé bóyá ọ̀tá ilé àbí ọ̀tá òde àbí amọ́niṣe ni, àbí èèyàn kan, ìyáálé ìyá ẹ̀ kan, àbí ìyàwó ìyá ẹ̀ kan, àbí kinní kan, àbí obìnrin kan ló ṣẹ̀, àbí èèyàn kan ló ṣẹ̀, tó wá gbọ́wọ́ lé àìsìkí ẹ̀ tí ò jẹ́ kó àìsìkí ẹ̀ lò, tó wá bẹ̀rẹ̀ sí í lu ọṣẹ yìí, àìsìkí ẹ̀ á wú jáde lẹ́nu ẹ̀ tán bá di mọ́lẹ̀ sí. Tested confirm ni. Bàbá mi á máa sọ pé àyàfi tí wọ́n bá kọ àìsìkí mọ́ ẹni yẹn nìkan ló kù. Kò wá sí irú ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀, kó ṣe gba èèyàn, kó ṣe oṣó, kó ṣe àjẹ́, kó ṣe ẹlẹ́bọ lóògùn, wàá dáríjì ẹ̀ ní ṣá. Bẹ́ẹ̀ ni, torí tí iná bá jógi tó bá jó ọ̀pẹ̀ á dá ọ̀rọ̀ sí. Léwúrẹ́ bá ṣu wọ́n á fi jì, tágùntàn bá ṣu wọ́n á fi jì. Ewé oríjìn ló ní kẹ́ fi gbogbo eré tèmi jì mí. Ṣé a ti wá ẹmọ́jẹ̀ lọ́bẹ̀ yẹn? A ti wá ìgbẹ́ ewúrẹ́, a ti wá ìgbẹ́ àgùntàn. A wá lọ wá ewé afàìmọ́ni kónimọ́ra, ewé sìkírímìdì, olówó ayé, ọlọ́lá ayé. Kì í ṣe dandan kẹ́ ẹ mọ̀ mí, ẹ ṣáà mọ̀ fowó kó mọ́ra. Ewé sìkírímìdì á fi sí. Ewé àánú á fi sí. Ewé àánú. Bàbá yẹn fẹ́ kí ìjókòó yẹn ó pọ̀ sí. Mọ̀ la ṣe máa ń ṣe. Nígbà tí mo sì gbọ́n dùngbà yẹn tí bàbá mi máa ń ṣe sílé, inú odidi ìgò ṣìnáàpù onígun 4 yẹn bàbá máa ń rọ́ sí tó máa ń kún. Tán bá ti wá rẹ́ni tán bá yọ́nú sí, tán di pé inú wọn dùn sí ọ nìyí o. A ní kó lọ ra ọṣẹ wá, òun fúnra rẹ̀ á lọ ra ọṣẹ, á dẹ̀ ra ike. Wọ́n wá bùjókòó yẹn díẹ̀, wọ́n wá pò mọ́ṣẹ́, wọ́n wá gbé fún wa ní kó lọ mọ́ wẹ̀. Tested confirm ni. Ewé àánú á kò sí. Ṣẹ́ǹdé àti kó ewé àánú sí. Ewé oríjìn, òun náà á kò sí. Ewé oríjìn á kò sí. A wá lọ wá ewé àjẹ́ òbàlé, òun náà á kò sí. Ó di jíjó, kò látàrí o.
kò látàrí o torí kìí ṣe lé tẹ́sẹ̀ mọ̀ fún pé àbájọ òun yẹ ṣé ó látàrí in case bí ìwọ náà fẹ́ ṣe láyé ara ẹ fúnra ẹ òun jẹ́ kí n kà á pé fún ẹ o lè lọ ṣe láyé ara ẹ fún yá ẹ ṣùgbọ́n tá a bá rí èèyàn mẹ́wàá tó ní interest nínú eléyìí tí mo ṣe èyí tó fẹ́ kópa nínú ẹ ẹ kàn sí mi ẹ mẹ́sẹ̀gì mi ẹ whatsapp mi ẹ pè mí sórí nọ́mbà mi èèyàn mẹ́wàá péré ló máa pín ike àmọ́ ẹ̀wá nìyí Olódùmarè ọba ọgbọ́ tested confirm ni ẹ̀yọ́nú àìsìkí owó téèyàn fi ń rí àìsìkí ẹ̀ lò tó àsìkò tá a bá ń lo iṣẹ́ ayé wọn fowó yọ́nú sí wa wọ́n mọ̀ pé gbogbo tá a bá ń ṣe lásìkò yà á máa já sówó bẹ́ẹ̀ ni ibi tó yẹ ká ti pa 2 naira àwọn èèyàn máa fi 10 naira lọ wá ń bẹ̀ tested nǹkan tó ń pè láìsìkí nìyẹn tó bá rí wà tèèyàn tẹ́jọ́ ń ta ìjà kan náà wà tèèyàn tó ń ṣe business kan ẹjọ́ ń ṣe òwò kan ẹjọ́ ń ta omi bíyà omi lẹ́yìn méjì ta òun ń ta tiẹ̀ òun ra mọ́tò òun kọ́lé ìwọ ń ta tiẹ̀ lẹ́yìn pé owó kóró owó jẹun ó tún jẹ gbèsè àìsìkí ni wàá béèrè fún kó ra àìsìkí lò ní díẹ̀ bẹ́ẹ̀ ni tó Olódùmarè bá gbé àìsìkí ẹ̀ dé téèyàn bá ta yẹ̀pẹ̀ lẹ́lẹ̀ tested a máa ṣe nǹkan a máa ṣe bígbà tó ń ta cocaine àìsìkí ló ń rí lò gbìyànjú kó ra àìsìkí tiẹ̀ náà lò tó bá lè kópa ní ọṣẹ yìí tested confirm ni afẹ́kọ́ fi tèèyàn mẹ́wàá yìí káwọ́ fi dán wò àwọn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ kópa nínú ẹ̀ tábà tí wọ́n á rí jẹ́rìí sí wọn àti tó máa padà ṣe tested confirm ní oṣẹ́ nílé tó dájú dáadáa ni ẹja lọ gbìyànjú ẹ̀wò ìwọ tó bá fẹ́ ṣe fúnra rẹ̀ lọ ṣe ìwọ tó bá lè ṣe fúnra rẹ̀ tó fẹ́ kópa nínú èèyàn mẹ́wàá yìí 070 31 26 57 or 070 31 83 45 83 nọ́mbà méjèèjì ẹ lè pè mí sórí ẹ̀ ẹ lè ṣe WhatsApp sórí ẹ̀ fún mi àdúrà wa gbà Olódùmarè á wà pẹ̀lú wa mò ń bọ̀. Látòní lọ mo ti yí padà mo ti yí padà tó mo ti rí gbàlà nígbà wà pẹ̀lú àwọn tèmi wá ní ọmọ oró mi gbà wọ́n lẹ́nu tọwọ́ mi rí